mà wá ga báyìí ìjà máa ti pẹ́ ta láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa ìyẹn Lizzy Anjorin àti Àrẹ̀já Portable olówó ògbìmọ̀ wọ́n mà ti fẹ́ fàgbà ranra wọn ẹgbẹ́ ohun tó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. So gbogbo wa a máa lọ báyà máa gbogbo wà ní cell 4 látò ìwọ náà gbọ́gbà tá à ń ṣe conversation ìwọ náà gbọ́gbà tá à ń sọ̀rọ̀ yẹn wọ́n látò ṣùgbọ́n gbé lọ sí gbogbo láti Iléṣà ní pàǹtì ìwọ náà gbọ́ lẹ́ẹ̀kan yẹn ìgbà tá sọ pé ṣàlè gbálẹ̀ kí n lọ sọ lẹ́ẹ̀kan wọ́n ló di Monday cell kí ló wà cell 4 cell 4. Now only you feel run now without donation. Now only you feel run. You be their mama. I don't know why if they can't have it before Gani. Today na Saturday. Ali and all of them are people they party. You may show run now without collecting a dime. Oh no, I do it. Oh no, you are one. This one they mugbo. Yes, I swear. This one they mugbo. Yeah, my boom shall go shake law. Ṣáwa mọ̀ ya màbúbù ṣé wọ́n ti rí ṣé wọ́n pàdé ẹ̀ ní Afusa má bínú lára àwọn sísà mi tó ń mugbó tí mò ń kó kiri lélẹ̀ ṣé mo sọ fún ẹ pé sísà mi kan wà ní Germany ó fẹ́ wá ṣèyàwó tó bá ti ṣèyàwó yẹn wọ́n máa fi gbólẹ̀ so sísà mi yẹn lélẹ̀ ó mọ tó ń sọ òun náà mọ̀ pé kò possible kò sí àmàbùbù ń bí Afusa ló wà ń bí lọ sí cell 4 Amusa bá ló ń jàmàlà Afusa ń jàmàlà tẹ́wé bí. ìyá wa bù inú ẹ̀ṣọ́ lọ́ọ̀nà ó lè fi rọ̀nà ní weekend kọ́bìnrin lọ jáde. wọ́n fẹ́ rí ọ́nì náà láì let's see Afusa's face kẹ lọ blog Afusa ọmọọṣẹ́ tí mo ṣe gbà lé ní. The real queen. You be the real queen without collecting a donation. Lórí irọ́. Without collecting one penny. No. 1 pound. Without collecting donation. Wọ́n náà fẹ́ rojú Afusa. Ṣé kí n fojú Afusa wọ̀nyí? Ọlọ́run fọwọ́ gbé fún yín o. Mo gbé fún yín o. Afusa ló wà ń bí báyìí. Afusa báwo? Come. Afusa come here. Afusa come here. Afusa come here. Na back oh, no face oh, na back. No, back this place. So ya come, carry your back, they come like that. Carry your back. Oh yeah. See, Afusa there, you see? Oh yeah, they go Afusa there. Bring your face, make I see your face. Afusa, bring your face. Afusa, Inkita. You are more. I'm cool, bro. You do what water. Every blog there. Only but I won't go my loot to what you want. Daddy best scholar, they ban for me. You may show don't run now. Kini ita. Afusa ló mo ṣe mi tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ gbà. Afusa báwo. But Afusa ó wá kọ́ sí aṣọ rírán. Daddy best scholar, they ban for me daddy. Àtàṣọ títà. You may show run now.